àbọ̀dúbọ̀ yìí bàbá o. Gbogbo àtọ́ ìfàlẹ́ agbátọ́. àṣẹ àṣẹ. ẹ jọ̀wọ́ ẹ bá wa sọ orúkọ yín fún àwọn ará ilé tó ń wò wá. Orúkọ mi ni Ifátìmílẹ́yìn Adégbọlá tí ó gbajúmọ̀ sí Tayọ̀ Ọlọ́run. ẹ ṣe púpọ̀ láti ìlú wo ni ẹ ti wá sí ọdún Ifá àti ọdún Láti ìlú Ìbàdàn ni. láti ìlú Ìbàdàn. ẹ ṣe púpọ̀. kí wàá ní àwọn nǹkan tẹ́ ti rí, àwọn ìrírí wo lẹ ti rí láti ìgbà tẹ́ ti wà níbi ọdún yìí? Láti ìgbà tí mo ti wà níbi ọdún yìí àti ọdún yìí ti bẹ̀rẹ̀ láti on 26th ní ọdún yìí ti bẹ̀rẹ̀ láti Sunday tó lọ yìí ní ọdún yìí ti bẹ̀rẹ̀. Ìrírí ti pọ̀ lọ́lọ́kọ̀ ọ̀jọ̀kan gẹ́gẹ́ bí a ti ń bọ gbogbo òrìṣà káàkiri. Ìrírí ti pọ̀ ní ọlọ́kọ̀ ọ̀jọ̀kan. Ṣùgbọ́n èyí tó dá wa lójú ni pé ohun táwa ṣe ń bí ó dàbí bí mùsùlùmí ṣe mọ́ lọ sí ilẹ̀ Lárúbáwá tí wọ́n lọ sọ pé àwọn lọ mọ́ ṣe àràfá. Làánú wọn wá bí lọ́ọ̀kan lọ́dún. Eléyìí ni a lè pè ní àràfà àwa ọmọ káàárọ̀ kóòtù òjíire, àràfà àwa Yorùbá. Eléyìí la lè pè bẹ́ẹ̀ torí gbogbo ìfarasìn, ìfarajìn, ìfarayìn tá à ń ṣe níbí yìí kò yàtọ̀ sí, ó fẹ́ fara pẹ́ bí wọ́n ṣe ń ṣe ní Saudi, bó yẹ pé tiwa yìí ó tún ju ti bá ṣe ń ṣe ní Saudi lọ. Torí àwa ń béèrè tán bí Olódùmarè, àwọn Olódùmarè sì ń gbà fún wa látara àgbàgbọ́ tá a ní sí gbogbo ilé òrìṣà tó wà níbi pátá, látara àgbàgbọ́ tá a ní sí gbogbo nǹkan tí Ọ̀rúnmìlà ṣe síbi pátá, látara àgbàgbọ́ tá a ní sí Irúnmọlẹ̀. À ń gbàdúrà, à ń súre, ìrìwá sì rí bẹ́ẹ̀. Lọ́dún tó kọjá mo súre pé ọ̀pẹ àgùntà Ifá Olódùmarè ní ọdún tó ń bọ̀ mo fẹ́ káyè mi yí padà. Inú mi sì wà nù pé ní ọdún yìí ayé mi ti dọ̀tun, ó ti yí padà. Mo ti di babaláwo tí ń fa ìlàjà sẹ́sẹ́ ni. Lọ́dún tó kọjá ọ̀kadà la gbé wá, agun mọ́tò wá ni. Lọ́dún lẹ́sìn kò sí nǹkan tí ń jẹ́lé, ó dọ̀dún yìí láàrin ọdún kan ní kéde tó pẹ́. Ọ̀dọ̀ láti ẹ̀ sísì mo sọ yìí o, ọkọ̀ bíi mẹ́ta ti wà ní ọgbà, ilé ti wà ń bẹ̀, kí wọ́n la tún fẹ́ lọ́wọ́ Olódùmarè tí mo ti ṣe. Ẹ̀yin náà dẹ̀ wò, èmi mùsùlùmí lèmi náà tẹ́lẹ̀, mo pa kìtì mọ́ra, mo pàtì mọ́ra, mo fi padà sí ìṣẹ̀ṣe. Mo padà sí ìṣẹ̀ṣe ó gbé mi, tágbé mi padà sí ìṣẹ̀ṣe ó gbé mi, bẹ́ẹ̀ ni bá padà yóò gbé yín láṣẹ Olódùmarè, láṣẹ lọ́wọ́ Ifá. ẹ ṣe púpọ̀. kí wàá lè retí láti rí ní ọdún tó ń bọ̀ ní ìyàtọ̀ níbi ọdún Ifá yẹn, àwọn tẹ̀síwájú wo lẹ ṣe retí láti rí? Ìtẹ̀síwájú pọ̀ nípa ẹ̀rí pé bíbí sẹ́yìn lọ́lẹ́sìn kan ló ṣe rí lọ́dún yìí, ó tún ibi tún dáa sí i. Èmi náà ti wá láfojúsùn pé tó bá yẹ pé àwọn Olúmọlẹ̀ lè ṣe kó gbé mọ́tò bù mí, Olúmọlẹ̀ lè ṣe kó gbé jẹ́ẹ̀tì bù mí náà. Bẹ́ẹ̀ ni kò sí tí ò lè ṣe, kò sí tí ò lè ṣe. Ìgbàgbọ́ lásán ni ìgbàgbọ́ tí àwọn aráńgẹ́ lónígbàgbọ́, àwọn táàdù sídìí ọ̀pẹ àgùkà tá a sùn lé ń bẹ̀, tá a sì sọ̀bì, tá a yẹ kó afẹ́ kan báyà fẹ́ tọ́ báyà, tá a sì mọ nírètí pé kíní ó ṣẹlẹ̀. Tá a nígbàgbọ́ pé aláwọ̀ kí táwọn bá fi ilẹ̀ yìí tí wọ́n yẹ pé ká máa ṣe bọ́ ti ń ṣe yìí, bọ́ ṣe láìgbà tó ti lọ bẹ́ẹ̀ ni a máa ṣe náà, à ń ṣe bọ́ tí a ṣe ó sì rí bó ṣe yẹ kó rí. Kí wàá ló kàn tiẹ̀ kì í ṣẹlẹ̀ àti mùsùlùmí tó láàlẹ̀ lọ́run, igi là ń pilẹ̀ lọ́run, orí la èyí bá gbómi ilẹ̀, èyí bá gbégi ilẹ̀. Nígbà àgbàgbọ́ tèmi, ẹ̀sìn tèmi lélẹ́yìí, ẹ̀sìn tèmi ni ní tó bá rí ìgbélẹ̀. Nígbà wọn bá ti ní wọ́n ní ká máa ṣe báyìí, àti ṣe bọ́ tí ká ṣe ó sì rí bẹ́ẹ̀. Kí wàá ló kàn pọ̀jù tiẹ̀ fi àlùjọ náà lẹ́lẹ́yìn nídìí ẹ̀, ẹ̀lifọ̀yà rẹ fílẹ̀ mi ò nídìí ẹ̀. Èmi náà ni mo nígbàgbọ́ tèmi, mo mọ ibi tó mi ń lọ, ìwọ náà mọ ibi tó ń lọ. Èmi ti kọjá tí mo sọ mọ̀ọ́dọ́ bùkà sínú kura nínú sáré. Ìwọ̀nba sí tẹ́mi jẹ́ ìmọ̀mọ́dún ò tí ì jẹ́. Adúpẹ́lẹ́ Ọlọ́run, adúpẹ́lẹ́ Olódùmarè, àdúpẹ́sì kankan àbí káfi tako ẹnì kankan. Ṣùgbọ́n àjẹkẹ́ mọ̀ pé àwọn náà ní ìkẹ́kẹ́ tẹ́ni babẹ́ nìyẹn kò ní. Ìka nìkan tí babẹ́ nìkan kò ní. Máa láwọn àforíbalẹ̀ fún ọ̀pẹ, àforíbalẹ̀ fún mi. Ẹ̀yin náà àforíbalẹ̀ fún Káàbà. Ẹ̀yin àforíbalẹ̀ gbogbo mùsùlùmí. Káàbà gbogbo ní àforíbalẹ̀ fún, wọ́n àforíbalẹ̀ láti Nàìjíríà ránṣẹ́. Ẹni wọ́n láwọn ṣe kíni, à ń pẹ́ àdúgbò, à ń sọ bì, à ń sọ kíni. Ẹ̀yin náà sọ̀kò Saudi. Kí n yàtọ̀? Ságóńgóńgò kí yàtọ̀? Sọ̀kò Saudi. Ṣùgbọ́n tí wọ́n ti fi Facebook ni wọ́n ti fi wọ́n yẹ parọ́ gbogbo. A lè sọ̀rọ̀ jù, wọ́n dàbí ẹgbẹ́ tó ń bẹ̀ sí wọn jẹ́. ṣé púpọ̀ tí mùsùlùmí bá dé tó ayẹ pé ló á ṣe ọ́ di mùsùlùmí pé àṣìádù. Kí ni ìsúnmọ́ àṣìádù? Mo jẹ́rìí. Òun jẹ́rìí sí kíni? Òun jẹ́rìí sí ẹ̀sìn Saudi. Tó ṣojú ẹ? Àwọn jẹ́rìí pé kò sí ọba kankan lẹ́yìn aláwọ̀. Ṣé ó ṣojú rẹ? Ó sì máa jẹ́rìí sẹ́sìn Saudi. Ẹ̀sìn Yorùbá táwọn àbá rẹ sọ̀tọ̀ fún wa, ẹ jẹ́rìí sí, ẹ máa jẹ́rìí sẹ́sìn àjòjì. Mo jẹ́rìí pé kò sọba kan lẹ́yìn aláwọ̀. Kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Kéèyàn máa jẹ́rìí tí ò ṣojú ẹ̀, ṣé èèyàn lè jẹ́rìí tí ò ṣojú ẹ̀? Ẹ wo ifọ̀ bá a ṣe Olódùmarè bá a ṣe gbàdúmọ̀lẹ́ bá a ṣe àwọn. àṣẹ bàbá wa. ẹ ṣe orúkọ yín lẹ́ẹ̀kan sí i. Ifátìmílẹ́yìn lórúkọ mi tí ó gbajúmọ̀ sí Tayọ̀ Ọlọ́run.